Welcome to KABEREMURE TV. Àgbàlẹ̀ ọmọdé làwọ̀ ẹ subscribe síbẹ̀. Jọ kí ni kan tó mọ̀ nípa ìtàn ìṣúláàdù fún mi wọ̀ yú. Ìṣúláàdù ó jẹ́ ọkùnrin tó jẹ́ pé tí aburú bá fẹ́ ṣẹlẹ̀ tẹ́ bá fún ní oúnjẹ rẹ̀ ó máa dìbẹ́ndà fún yíyan fún yàn. Ìṣúláàdù sì ni ó jẹ́ pé ẹni tí ìyẹn máa rò pé ẹni tó mọ̀ ṣàbùrú fún yàn nígbà tó jẹ́ pé olóore ni àwọn. ọdún dé ní ìṣòro ọ̀fẹ́ gbowó ọlọ́run sì ń ṣe ìmọ̀ọ́rọ́wọ́ ọ̀hún fún ọ sáàmù ọ̀wọ̀ ẹgbẹ́kẹgbẹ́ sì má lọ bùyàn lóyún tó bá ẹ̀dẹ̀ fún yàn lóyún pẹ́rẹ́ ọ̀nà léwe mọ́ nu o léwe rẹ̀ dúró nu kó o sì rántí ọmọ ẹni tó ń ṣe àbó ògbádùn mi rántí ọmọ ẹni tó ń ṣe o òun ní ọlọ́jà o má ṣètò ní pípẹ́ mo lóògùn ọmọ ajá kiri léèwé. Ṣé mo ṣe ti lédè ni mọ́ èmi dẹ̀ ni wọ́n ní kí n máa wá sí ọ̀dọ̀ àwọn ní throughout of this month láti wá béèrè owó kankan so that máa ò pé owó tá a máa fi lọ sí excursion yẹn tá a máa fi padà sá mo kàn wọ́n pé bí owó yẹn kíkan ọ̀gá kíkan dá sí méjì kí n fún yín. mọ̀ pé ẹ máa fẹ́ kí gbogbo student wà nù bọ́ọ̀sì kan náà ni ẹ dẹ̀ mọ̀ pé bọ́ọ̀sì yẹn oríṣiríṣi saints ló máa jáde wọ́n máa irritate mi mo wá ní kí n bèrè lọ yín sà pé ṣé mo lè gbé private car mi lọ so that tí bọ́ọ̀sì bá ń lọ wájú car mi á dẹ̀ máa bọ̀ lẹ́yìn sà. Oh my God. You are not gbé private jet. Yes. Ebi o kò fẹ́ sọ pé private jet ló fẹ́ gbé. You cannot take it. Yes, you cannot take it private bicycle. Why? This bus, you will enter inside bus. If everybody mess to you, go and collect perfume and put inside bus. Are you okay? Compatible? Okay. You want to go back with our national? Why am I people? Mami, sílẹ̀ ọ̀rọ̀ yìí wọ́n ní tíyẹn bá fi para ẹni tó ti ń kú lọ tó bá fi para wọ́n lẹ́nu yìí ò ní kú mọ́ kò sí àwọn tó lè ṣe ẹnìyẹn tó máa fi ẹ̀rọ yẹn rárá wọ́n ní ara ẹnìyẹn máa balẹ̀. Ó lè ṣe é gbé o wọ́n lè fi gbé ṣùgbọ́n ṣé wọ́n fẹ́ jẹ́ òṣàgbé ni kí wàá ní irú béèrè rádaràdà tó béèrè. èmi ń béèrè rẹ̀. ṣọ́ra rẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó ẹ lọ́wọ́ o. wọ́n béèrè wọn ní òògùn àtọ́bọ̀ ní ìdíjì náà. Igi òṣèlú igi òṣèlú ẹ̀rí igi tẹ̀ ń wo ògùn tí wọ́n dá sídìí rẹ̀ ògùn àgbáyé ni. Kúnlé ìjọba mi rìkọ́dù bàbá. Mo fẹ́ kẹ́ ẹ máa yà mí báyìí ẹ máa wọ́n máa rí mi káàkiri orí ìyàwòrán kí ayé wọ́n mọ̀ pé ìlú kan bẹ tí ṣẹ̀ṣẹ̀ ṣẹ́kù síbẹ̀ ẹ gbọ́ igi tẹ̀ ń wo igi òṣèlú ògùn tí ń bẹ́ǹdé ògùn àgbáyé ẹ gbọ́ béèyàn bá mú ọmọ ìlú wa ẹ̀ tó bá gbé lọ àbọ̀ bá ṣàgbò burúkú kan ìpàtẹ kò sì sòsè ní nǹkan kan. Bàbá a ní ká wá dágbére fún yín pé a máa lọ lọ́la ní ìsà. Ẹ ti parí tẹ wá ṣe ń lù yìí nísìnyí ṣe mí bíi kẹ́ ẹ mọ́ lọ́mọ yìí. Ọ̀dà àìsàn rí ìrò ayọ̀ kálukú ọ̀padà ni ó ti wá àmọ́ ẹ mọ́ gbàgbé mi ẹ rántí pé ẹ fi bàbá kan sí yàrá gbogbo tí mo ti sọ fún yín pátá ni ẹ máa mú ṣàlóògùn. ẹ máa find solution ní báyìí o. Kí ni solution? Àwọn ọ̀gá náà ti lọ. Kí ni solution? Àwọn ọ̀gá náà ti lọ. Ṣé mo bẹ̀rẹ̀?